sẹ́rí ibi tí igi yẹn ní agbára dé ó mú ọ̀dọ́ yẹn mọ́ra ni nígbà yẹn ọ̀dọ́ yẹn ó mú mọ́ra ni ṣùgbọ́n before then ìrókò yẹn ti wà kí ọ̀dọ́ yẹn tó dìbò ọ̀dọ́ yẹn gba ìbọ̀dé mọ́ ló sì tì dànù ni bọ̀tí ìgbà tó ti ọ̀dọ́ yẹn dànù ọ̀dọ́ yẹn gan-an ó ṣe diabetes nígbà tó tì dànù ọ̀dọ́ yẹn wo díndín olóyè kan lẹ́yìn tó pa pátápátá ẹlẹ́mẹ̀sán tó kẹsàn-án ẹlẹ́mẹ̀sán lọ ìpàdé àwọn ọmọdé ọwá ní ilé bámúra bí tó ń ṣe ó dàbẹ́ nípa àwọ̀ kékeré kan wọ àárín wọn ló bá bínú kúrò ní ìpàdé ló bá lọlé nígbà tó dé ibi spọ́ọ̀tì bẹ́ẹ̀ ní oko yìí ní kíní ọ̀dọ́ yẹn wò wíì pé kíní machine náà fi gbé ọ̀dọ́ yẹn wò machine yẹn ọ̀dọ́ yẹn ló bá bàbá yẹn so kì í ṣàkó àtàkùn ìrókò yẹn wà ń bẹ ó gba ọ̀dọ́ yẹn mára nẹ ó sì ti ọ̀dọ́ yẹn dànù ìrókò ti wà ń bẹ tó bẹ. In those days gan ní ayé àtijọ́ yẹn gan tẹ́ bá kíyèsí ìrókò yẹn dáadáa oríṣiríṣi ewé ló wà lórí ẹ̀ lókè ó máa ń breed oríṣiríṣi ewé lókè ewé ò jẹ́ yọkan oríṣiríṣi ewé ló breed lókè torí àwọn spiritual power tó wà àwọn agbára tó wà lára ẹ̀ nígbà yẹn so kì í ṣe takọtabo.